ẹ̀yin èèyàn mi lórí fídíò tí ó ń trending lọ́wọ́ láàrin bàbá wa kan tí wọ́n dákúnlẹ̀ tí kábíyèsí ní Ifọ̀ tí wọ́n fi ọwọ́ ọlá gbá wọn lójú orí kéèsì yẹn la wà o a dúpẹ́ wípé Ogun State government wọ́n ti wà involve nínú kéèsì yẹn kò wá ń ṣe Ogun State nìkan kéèsì yẹn ti dé Abuja. Ogun State government to investigate the humanization video involving traditional ruler. The Ogun State government has initiated an investigation into a viral video showing Oba Semiu Ogunjobi, the Olorile of Orile Ifo, in Ifo local government area, allegedly dehumanizing one of his chief, Arinola Abraham Love. Wọ́n jẹ́ kó yé wa wípé Ogun State government wọ́n ti gbé committee dìde, wọ́n dẹ̀ ti ń ṣe investigation lórí case yẹn. The disturbing video, lasting about 2 minutes, depicts Arinola kneeling on a roadside while being verbally abused and accused of conspiracy by Oba Ogunjobi, the monarch, reportedly a retired police officer. Kábíyèsí Semiu Oba Semiu Ogunjobi is a retired police officer. A retired police officer tó jẹ́ wípé wọ́n mọ law pẹ̀lú ìwọ̀nba eléyìí wọ́n jẹ́ kó yé wa wípé ohun tí Ọba Semiu Ogunjobi ń ṣe wọ́n mọ nǹkan tí wọ́n ṣe wọn kì í ṣe pé aráàlú tí ò mọ òfin. A retired policeman tó padà wá become king. That is nice. The monarch, reportedly a retired police officer, was also seen boasting about his influence over law enforcement and threatening to imprison the chief. At one point, a man in the video slapped Arinola and instructed him to prostrate before the monarch. Ohun tó ń jẹ́ kó yé wa bí ni wípé Kábíyèsí Semiu Ogunjobi, Ọba Olorile of Orile Ifọ̀ ní Ogun State, after Ọ̀tà, permit mi lórí fídíò yẹn lánàá mo ṣe mistake. Ifọ̀n ni mò ń pariwo ńbẹ̀, kì í ṣe Ifọ̀n, Ifọ̀, after Ṣàngó Ọ̀tà ní Ogun State ni. So wọ́n jẹ́ kó yé wa bí pé retired police officer òun ni wọ́n tó já sí wípé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n inú tèmi dùn wípé Ogun State government wọ́n ti bá wa ṣe kíni, wọ́n ti bá wa dá sí kéèsì yẹn, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lọ lọ́wọ́. Ṣùgbọ́n mo wá fẹ́ sáré gbé yín dé another place. Òun ni wípé Kábíyèsí ń deny níbí ní orí online bíi pé àwọn kọ́ ni wọ́n wà ń bẹ̀. Ẹ jẹ́ sáré kàbẹ̀ fún yín. Although the monarch denied being the person seen humiliating the elderly man in the video during a separate interview with Punch Mistro on Sunday. Sources within the community, the victim and Emmanuel Ojo, the senior special assistant on new media to the state government, Dapo Abiodun, confirmed the monarch's identity in a post condemning the video. So ohun tó jẹ́ kó yé wa bí nísìn ni wípé Mr. Emmanuel Ojo àti victim ìyẹn Mr. Arinola, orúkọ wọn bàbá tí wọ́n dákúnlẹ̀ tí wọ́n fún wọn ní ìfárùn látẹ̀yìn ìfọ́ tí ń yo, wọ́n confirm wípé Ọba Semiu Ogunjobi, the Olorile of Ifọ̀ ní Ogun State, àwọn ni wọ́n wà ń bẹ̀ yẹn. So tó já sí wípé government ti bá wa lọ́wọ́ sí, wọ́n ti dẹ̀ ti gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Mo wá fẹ́ gbé yín lọ, mo ń ṣe àwọn findings kan láti àná. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri, gbogbo ọmọ kan nílé lẹ́yìn odi tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí kìíní yẹn láti àná títí dé orí wákàtí. A lot of information ló dẹ̀ ti wà ńlẹ̀ tí a ti ní nípa Kábíyèsí. Irú èèyàn wo ni wọ́n jẹ́? Irú ìwà wo ni wọ́n hù as Kábíyèsí? Irú ìṣẹ̀dá wo ni wọ́n jẹ́ ní orílẹ̀ Ifọ̀ ńbẹ̀? Láàfin ọ̀rọ̀ béèrè láàárín àwọn aráàlú. Ọ̀rọ̀ tí a wá béèrè yìí ni wọ́n ṣe àlàyé débi tó fi kan Baby Oku. Ẹ̀yin tẹ́ bá wà ní Nàìjíríà àti àwa tá wà labroad, àgàgà ẹ̀yin brothers wa, mọ nǹkan tí wọ́n pè ní Baby Oku. It's a bitter drinks fún energy, manpower. Yo, Chibuke, ẹni tí ó produce Baby Oku yẹn àti whiskey and some other things ní orílẹ̀ Ifọ̀ ní ibi ibẹ̀ ní Ogun State. Báwo ni ó ṣe kan òun nínú gbogbo rògbòdìyàn yìí? Gbogbo ẹ̀ lẹ máa gbọ́ pátápátá. Àjọṣepọ̀ wo ló wà láàárín
ẹni tí CEO Baby Oku àti Ọba Semiu Ogunjobi báwo ni wọ́n ṣe rí, báwo ni wọ́n ṣe sí àwọn ará orílẹ̀ Ifọ̀ ní ibibẹ̀. Ṣé wá rí voice note yìí kí tó fẹ́ play ẹ̀ fún yín mo ti ṣiṣẹ́ lé lórí. Voice tá ń gbọ́ ńbẹ̀ is not the original, mo lo voice changer níbibẹ̀. So tó bá ń wá voice yẹn kiri you can continue searching, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ yín èèyàn mi, ẹ bá mi farabalẹ̀ kí ẹ lè gbọ́ dáadáa kó lè clear létí yín. Ẹ ní láti listen attentively. Thank you. Ohun tí ẹni yẹn ń sọ ń bì ní wípé fídíò tá a rí yẹn Kábíyèsí Ògúnjọbí àwọn àtàwọn boys wọn àyẹ̀rí páwọn lára àwọn boys wọn ló rìkọ́ọ̀dù kìíní yẹn wọ́n wá ní fúnra lára wọn náà ni wọ́n mú voice note ni wọ́n mú fídíò yẹn tí wọ́n send ẹ̀ sí Mr. Wasiu. Ta ni Mr. Wasiu tí à ń sọ nípa èyí? Mr. Wasiu yìí àwọn ni wọ́n jẹ baálẹ̀ tí wọ́n yọ kúrò. Baálẹ̀ yẹn ni Mr. Arinola tí Kábíyèsí Ògúnjọbí tí wọ́n dákúnlẹ̀ tí wọ́n fún ní 40 yẹn. Mr. Arinola tó kúnlẹ̀ yẹn tán humiliate tán bully yẹn àwọn ló yà sí Mr. Wasiu ìyẹn former baálẹ̀. Former baálẹ̀ yẹn àti Kábíyèsí Ògúnjọbí ni wọ́n jọ ní problem. But bí mo ṣe gbé information wọ́n ní gbogbo wọn pátápátá wọ́n jọ wà together ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí trailer àti oríṣiríṣi kan kó tó gba àárín wọn kọjá. Wọ́n wá ní after tó ṣe fídíò yìí bàbá àbí lára àwọn boys fúnra lára wọn ni wọ́n mú fídíò yẹn tán send sí former baálẹ̀ yẹn ìyẹn Mr. Wasiu tí Mr. Arinola tó ń jìyà yẹn tó lóyà sí wípé wo fídíò yìí o lára àwọn loyalist ẹ ṣó ti rí bí mo ṣe bá tiẹ̀ jẹ́ ń bẹ̀ bí mo ṣe máa ṣe fún gbogbo yín nísìnyí nìyẹn ìyà tí mo máa fi jẹ yín nìyẹn kò dẹ̀ sí bàbá ńlá ẹni tó máa yẹ àwọn lọ́wọ́ wò ẹni wá jẹ́ kó yé wa wípé ó ti pẹ́ tó ti ń ṣe oríṣiríṣi ní orílẹ̀ Ifọ̀ ńbẹ̀ ò yẹn Kábíyèsí Ògúnjọbí ṣùgbọ́n Ọlọ́run tó sọ wípé aago wọn ti kún òun ló jẹ́ kí wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe àfi bí àṣìṣe ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀. Nǹkan tó wá ń jẹ́ kó yé wa bí wípé nígbà tí wọ́n send fídíò tí wọ́n fi ṣe máa yẹn léṣe tán ti humiliate ẹ̀ lánàá yẹn tán send ẹ̀ sí Mr. Wasiu ìyẹn former baálẹ̀ ìyẹn wípé wọ́n ṣe máa treat fọ́kọ̀pù òun náà nìyẹn ìbẹ̀rù bojo ìyẹn ló wá mú Wasiu bóyá àwọn ni wọ́n wá gbé fídíò jáde. Ìdókòwò èrè tó gbélé-èdè wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ta ilé àwọn èèyàn fọwọ́ ìbò yẹn nígbà táwọn àdébí ọmọ ìbò yẹn ń báyọ̀ sí ọgbà Yorùbá. Now ìyẹn ó ti kan Baby Oku báyìí ọmọ Ìgbò tí wọ́n ń pè ní Baby Oku yìí tó ń ṣe Baby Oku yìí ní orílẹ̀ Ifọ̀ wọ́n ní kò kì í gba ọmọ Yorùbá kankan síbi iṣẹ́ bóyá nínú ọdún yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí nígbà wọn o àbí last year but as at 2021 22 nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní kò ń gba ọmọ Yorùbá kankan sí factory ẹ̀ ní Ifọ̀ ń bẹ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa wípé òun àti Kábíyèsí Ògúnjọbí best friend ni àwọn méjèèjì. ṣé ń gbọ́ wọ́n ní èèyàn tó bá wà ní orílẹ̀ Ifọ̀ tó ti wà ń bẹ̀ bíi 10 years you can bear us witness tí màá yẹn bá ever gba ọmọ Yorùbá kan sí inú company ẹ̀ ní orí ilẹ̀ bàbá wa kí ni gbogbo rádaràdà yìí
tó já sí wípé kábíyèsí ẹ wà lára àwọn tó instigate àbí ẹ̀yin ò rí nǹkan tó bá dín bẹ́ẹ̀ wípé òkè wọ́n wá dá iṣẹ́ sílẹ̀ ní ilẹ̀ Yorùbá wáì tó ṣe máa jẹ́ pé kìkìdá àwọn èèyàn wọn nìkan ló máa wà ń bẹ̀ ṣebí àwọn ṣinkó wọ́n ṣe kinní yẹn ó ti pẹ́ tó ti ń ṣe ní last year àṣírí wọn tú àbí irọ́ ni mo pa àṣírí wọn tú gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ sí ibẹ̀ yẹn pa a fẹ́ kí federal government a fẹ́ kí state government governor Dàpọ̀ Abíọ́dún ẹ bá wa investigate Baby Ọkù factory wọ́n ní kò gba ọmọ Yorùbá ẹyọ kan báyìí síbẹ̀ kí wá ṣe yẹn nìkan ẹ jẹ́ ká tún gbọ́. Ohun tí ẹni yẹn ń sọ ń bì ni wípé ní orílẹ̀ Ifọ̀ ń bẹ̀ ọmọ Ìgbò tó ń ṣe Baby Ọkù tó ń produce Baby Ọkù manpower yẹn wọ́n ní òun àti lọ́ọ̀yà àtọlọ́pàá wọ́n máa ń wọ ilé àwọn ará Ifọ̀ ń bẹ̀ wípé wọ́n ní láti ta ilẹ̀ wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa ń bì wípé kábíyèsí ọba Sẹ̀míù Ògúnjọbí èèyàn máa yan ọmọ Ìgbò yẹn ni wípé kábíyèsí yìí ó wà lára àwọn tó ń fọ́ọ̀sì àwọn ará Ifọ̀ pé wọ́n ní láti ta property wọn ilé wọn fún bọ̀bọ̀ Baby Ọkù yìí bishop máa yẹn ò lẹ̀ ń wò ní orí screen tó ń ṣe Baby Ọkù yẹn wọ́n ní ọmọ Ìgbò yìí ó máa ní àwọn property tó máa ń like èyí tó bá ti rí pé eléyìí ò ń like àbí nǹkan kan tẹ́ni yẹn bá sọ wípé wọ́n ta ilẹ̀ wọn wọ́n ta ilé wọn wọ́n máa frustrate ẹ̀ ni wọ́n ní kábíyèsí máa frustrate wọn ni pé dandandandan wọ́n ní láti ta property yẹn wọ́n dẹ̀ ní bọ̀bọ̀ yẹn kò kì í rà ju tó kò sí ilé tó bá rà ní orílẹ̀ Ifọ̀ ńbẹ̀ kò rà ju 4.5 million naira kò kọjá 4.5 rí bí ilé yẹn bá ṣe tóbi tó àbí ilẹ̀ or anything kò kọjá 4.5 million naira tó máa san. Ohun tí wọ́n jẹ́ kó yé wa bí ni wípé títì tó wọ ọ̀dọ̀ ọmọ Ìgbò yẹn wọ́n ló sọ wípé òun fẹ́ tà ẹ̀ kábíyèsí dẹ̀ ti gbà ṣùgbọ́n kò kàn déédé fẹ́ tà ẹ̀ nìkan kódà wọ́n ti ń kó àwọn irinṣẹ́ wá ó ní tóun bá ti tà abẹ̀ yẹn tán pé òun máa yí orúkọ tí ibẹ̀ yẹn ń jẹ́ òun á yí padà á fi orúkọ ọmọ Ìgbò síbẹ̀ wọ́n ní kábíyèsí àtàwọn olóyè gbogbo nǹkan tọmọ Ìgbò yìí tó bá ti sọ tó lóun fẹ́ ṣe kábíyèsí àtàwọn olóyè wọn máa ń fún ní support against aráàlú wọ́n dẹ̀ ní bọ̀bọ̀ ọmọ Ìgbò yẹn wọ́n ní ni o wọ́n ní ó máa ń humiliate àwọn ará Ifọ̀ yẹn ń bẹ̀ ní ìgbà tó lóun fẹ́ ta ọ̀nà yẹn tó wá sọ wípé òun máa change orúkọ ẹ̀ sí orúkọ Ìgbò tóun bá ti ta ẹ̀ tán wọ́n ní kábíyèsí àtàwọn olóyè wọ́n ní kó go ahead wọ́n dẹ̀ ti ń kó àwọn machineries tó máa lò láti fi ṣe bẹ̀ kó tó di pé wọ́n ní èèyàn kan olú ọmọ òun ló dìde pé láyé kan má rí kí ló fẹ́ fọ orí burúkú ṣé dandan ni kó change orúkọ Yorùbá tó wà bẹ́ẹ̀ kó wá fi ti Ìgbò sí ni why wọ́n ní àwọn yẹn náà wá takú wípé kò lè ṣẹlẹ̀
tó bá fẹ́ táì ṣùgbọ́n ò gbúdọ̀ change orúkọ nítorí pé wọn ò gbà fún bọ̀bọ̀ tó ní bíbẹ́ ọkùnrin ọmọ Yíbò yẹn kó change orúkọ bẹ̀ kò padà ṣe kò táì kò fọwọ́ kàn bẹ́ẹ̀ ni Mr. Chubi orúkọ ẹni yẹn ń jẹ́ Mr. Chubi Zion Chubi Zion Industry, founded in 2011, has grown to be the special producer of Nigeria alcoholic whiskey and herbal liquor, serving millions of customers both home and abroad. Picture òun ni ẹ̀ ń wò yẹn. Orúkọ ẹ̀ á máa jẹ́ Chief Orogu Zion Chibuike Peter. Òun ni CEO. CEO is a Nigeria business magnate, investor, and the owner of Chubi Zion Nigeria Limited, which has interest in commodity in Nigeria and other African countries. Ìyẹn ni ti side Mr. Chubi. Ọmọ Yíbò. Ó fẹ́ ta ọ̀nà ilẹ̀ Yorùbá wá sọ lórúkọ ilẹ̀ Yíbò. Ẹ ń gbọ́. Kábíyèsí yẹn ó dẹ̀ ló sọ pé kó go ahead. Ìjà máa gbọ́. Ohun tí wọ́n sọ bẹ́ẹ̀ ni wípé bàbá gan-an wọ́n ní olú ọmọ ni wọ́n ń jẹ ní orílẹ̀ Ifọ̀ tẹ́lẹ̀. Olú ọmọ ni wọ́n ń jẹ ní orílẹ̀ Ifọ̀ tẹ́lẹ̀. Wọ́n sì ní kábíyèsí ọba Ògúnjọbí ó wà ní under ọba kan àbí àwọn paramount ruler. Wọ́n ní àwọn ọmọ kábíyèsí yẹn gangan first class ọba yẹn tí kábíyèsí yìí wà London. Wọ́n ní gbogbo wọn ni wọ́n wà okay. Wọn ò dẹ̀ ní anybody lára. Wọ́n ní kábíyèsí yẹn gan nice sáráàlú. Wọn ò ní aráàlú lára. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o. Mo fẹ́ ká ti bí pẹlẹbẹ ká máa mọ́ lè jẹ. Mo fẹ́ kẹ́ máa bá mi dé kẹ́ máa bá mi bàbọ̀ ẹni bá lọ báyìí. Òun ló bá kú o. Bẹ́ẹ̀ ni. Ṣé ti ń gbọ́ irú èèyàn tí kábíyèsí Egúnjọbí yẹn tí ó jẹ́? Ṣé wá rí nǹkan tí wọ́n náà ṣe yẹn? Wọ́n ní kì í ṣe àkọ́ṣe o. Wọ́n ṣe máa humiliate everybody kiri nìyẹn. Ọ̀rọ̀ nípa kí ló ṣẹlẹ̀ láàrin Wàsíù tí wọ́n fi yọ ní baálẹ̀ at everything. Gbogbo information yẹn wà nílẹ̀ and so many other important things. Nígbà èmi ò ṣe àwọn fídíò yìí nítorí ti pé bíyá láti gbé anybody ṣubú. Àwa sọ fún yín pé kẹ́ ti bàjẹ́ bọ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá. Ẹ ti bàjẹ́ bọ̀lẹ̀ ní ìgbà tí kábíyèsí tẹ́ jẹ́ retired police officer. Ẹ mọ̀ law. Ṣé nǹkan tẹ́yin ṣe yẹn ṣó right? Ṣé ìwà tẹ́yin wù yẹn ṣó right? Ṣó buyì kún yín? Ṣó buyì kún àwọn olóyè yín? Ṣó buyì kún anybody? Àwọn ará orílẹ̀ Ifọ̀ wọn gbà tí yín wọ́n lẹ̀ oppress wọn ti oppress wọn pa. Ẹ ti ní wọn lára. Ẹ̀mí wọn ti fẹ́ pin. Wọ́n ní everybody go wá ta property ẹ̀ wọ́n sá lọ sí Ọ̀tà. Kí ló dé? Ẹ jọba gbogbo àwọn tẹ́ jọba lé lórí. Wọ́n bá sá lọ tí ìlú bá tú lé yín lórí. Kí lẹ wá fẹ́ ṣe? Ṣé fẹ́ ta ilẹ̀ Ifọ̀? Ẹ fẹ́ ta fún àwọn ọmọ Yíbò? Ṣé ti rí ara nǹkan tá à ń sọ? Àwọn àlejò á wá, gbé ọmọ Yorùbá, gbé wọn wọlé túrútú, wá gbé àlejò nítorí nǹkan tẹ́ ń rí lọ́wọ́ wọn, wá gbé wọn lérí ọmọ Yorùbá. Mọ̀ wípé ẹ̀dìyẹ tó yàgbẹ́ sísàsùn àti sọ ara yín lẹ̀ bàjẹ́. Ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ ilẹ̀ Yorùbá dì rádaràdà rédèrèdè. Ọmọ Yorùbá mélòó ló tó bẹ́ẹ̀ kó lọ ṣẹnu gbọ̀ngbọ̀ngbọ̀n ní nọ́ọ̀tì fún wọn bẹ́ẹ̀? Ọmọ Yorùbá mélòó ló tó bẹ́ẹ̀ kó ṣẹnu gbàgàgàgà sí wọn ní ọmọ Yíbò? Ṣùgbọ́n àti náà tàtà ọmọ Yíbò wọ́n ṣẹnu ṣàkàṣàkà kò sí ìwọ̀sí náà kì í fi ń lọ wá wọ́n tẹ orí wa wọ́n ṣe rádaràdà sí wa ní orílẹ̀ bàbá wa tá kọjá àyè wọn.
iṣẹ́ ọwọ́ ẹ̀yin àgbààgbà wọ̀nyí ni adẹ̀ ń sọ fẹ́yìn àgbààgbà kẹ́tì ìbàjẹ́ bọlẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ tó tá à ń gé yín lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́ ń bòrùka tẹ bá lẹ́yìn ò ní gbọ́ awágàn ò ní gbà ẹ wo lélẹ̀ tájọ kò sí a ti sọ fún yín a ní tó bá tó stage ká wájú tó a bẹ̀rẹ̀ sí ní ya pálásì yín ọba mi à sá eré orí adé àṣìdànù ẹ rò péré là ń ṣe àbí ẹ má wọrí ìwà ìbàjẹ́ tẹ wá yàn láàyò tẹ gbé wọ̀ bí ẹ̀wù yẹn ó yẹ ẹ máa ṣe nìṣó àwa gan á gbá tẹ̀lé yín ìjà ó ti bẹ̀rẹ̀ láàrin ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àtàwọn aráàlú nìyẹn o àsìkò ti tó àfẹ́ ìyà mọ́ tẹ bá lówó yín sápò yín ebi ń pa àwọn èèyàn olówó mélòó ló rántí ọmọ Yorùbá mélòó tẹbi ń pa school fees àwọn ọmọdé wọ school ẹ mọ situation bí Nàìjíríà bí ọmọ yín olódóde tẹ́lẹ̀ kó lẹ̀kẹ̀ sí díẹ̀ ẹ mọ bó ṣe sọ Nàìjíríà dì kò sẹ́nibọ̀dì tán bí ire kó sọ̀rọ̀ tán bá sọ̀rọ̀ á ní kán lọ gbé wọn ó sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run lórí pé wọ́n become president ẹ pẹ̀lẹ́ gbogbo yín kan ṣe bó ṣe wù yín ẹ̀yin nu Ọlọ́run á sì mú gbogbo yín ẹlẹ́dàá gbogbo àwa mẹ̀kúnnù tẹ́ ẹ̀ fi ìyà jẹ á dìde ogun ti gbogbo yín orúkọ tèmi ò yí padà o Yèyé Dára Kowee kó òun lèmi jẹ́ tí fídíò ìbá dọ́dọ̀ ẹ̀ jọba mi ṣí ẹ̀ kó wọ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá bó tó man abroad iṣẹ́ pọ̀ lọ́wọ́ ìwọ àtẹ̀mí ta ní láti ṣe ìwọ àtẹ̀mí la máa protect ilẹ̀ bàbá wa òyìnbó kọ́ ló máa wá ṣe àtọ̀rìn wa kọ́ ló máa wá ṣe àwọn àgbààgbà tó wà nílẹ̀ níwájú wa yìí wọ́n ti jésù àjàrà burúkú àwọn ọmọlẹ́yìn kan wọ́n ti jẹjẹkújẹ wọ́n ti mùmúkímu wọ́n báyé jẹ́ tán wọ́n bọ̀rù ṣe jẹ́ wọ́n bìkítà ọjọ́ iwájú wọn bìkítà ọ̀la nítorí ìjẹkújẹ abalájọ wọn ò mowó tọ̀ kí ń gbà torí ẹ fẹ́ show off ìgbẹ́ ẹ wá gbé iṣẹ́ nìsọ́rùn á máa kanlẹ̀ ẹ máa ṣe bẹ́ẹ̀ nípẹ́ nìkan lẹ mọ̀ ṣe ẹ̀yin nìkan lẹ rí ilé ayé wá lórí gbogbo ẹ dẹ̀ ṣe torí owó ẹ bá yé jẹ ẹ̀bọ̀rù ṣe jẹ́ bá gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ tán ẹ sọ wá di rádaràdà débi wípé àjèjì wọn ò wá tiẹ̀ ní ayẹta of respect bó ti ń wò kéré wọn fún ọmọ Yorùbá kankan ní orí ilẹ̀ wa kí ló dé à ń wà ní country oní country wọ́n ń pọ́n wálé ẹ̀yin yẹ̀yẹ́ wa nítorí àtẹnujẹ ọba lágbà màlúù ọba ló ń kógun ja àwọn èèyàn ẹ̀ lẹ́yìn ọba ẹ̀ ó ti wá ṣẹlẹ̀ báyìí ẹ sọ bẹ́ẹ̀